máa kòkó bí ọkọ mi gbé bẹ́ẹ̀ ó máa ń láìkì kó gbébi tí omi bá wà ó ṣàrà ilẹ̀ kan ó kọ́ ilé bíi yàrá bíi 2 àbí 3 síbẹ̀ ìgbà tó kú ìwé ilé dà wọ́n ló ti fún èèyàn kan ìdojúkọ pọ̀ pàápàá nígbà tó wá kú nígbà tó kọ mi kú gbogbo àwọn tó pè mí madam ní LTV8 ní Channel 10 Ìdòwú wá bí ọkọ wòrà mi ń jọ kan pé ṣé èmi ló ń pè àbíta ni ìwọ ni ìwọ là ń pè kí ló dé orúkọ là ń pè lágbájá orúkọ là ń pè nítorí ọkọ la ṣe ń pè madam ń jọ sí. ọsọkò ìlú jù bẹ́ẹ̀. báwo ni ẹ ṣe pàdé Alhaji Wasiu Alabi Pasuma torí a rí pé nínú orin kan wọ́n ti bá yín kọrin bẹ́ẹ̀ báwo lẹ ṣe pàdé wọn. mi ò pàdé ẹ̀mí kankan màmá ẹ̀ mú dání báyìí wù ẹ̀wọ̀n kó ní tíátà nìyẹn lọ́dọ̀ bàbá Àgbákò pé ariwo òṣìtàn pa Àgbákò ló bí ta ni ọmọ tó ti ń fẹsẹ̀ rìn ó ti ń rìn dáadáa ó ti dàgbà iye tó mú wá di tíátà. kò ń ṣe pé bàbá Àgbákò ló bí. bàbá Àgbákò bá wò ṣùgbọ́n ajókòó báyìí wọ́n máa sọ lójú wa pé mo dẹ̀ fi ti 200,000 sákàǹtẹ̀ o mo dẹ̀ ti fi 500 sákàǹtẹ̀ o òun là rí yìí táwọn ò gba 100 òun ló má wà gan ṣéǹjì sí ẹ rówó lákàǹtì mi kí n tó lọ kò sanwó lọ́wọ́ oní tíátà wọn ò lówó wọn máa èmi ìṣèjúra ẹ lọ ní o I want to belong àbí kílẹ̀ máa ń tí lágbájá ṣe kì í ṣe ló pọ̀ ju o èmi ò lówó kan lọ́wọ́ wọn o pé tó bá ní adáwó wọn mélòó mi lórí lọ́rùn ni nígbà tó wá lóhun òun kò fowó oúnjẹ lẹ̀lé kó sọ́wọ́ kankan di tíátà ó dáa ó ṣe fíìmù sí ọ̀tà wọ́n bá ń kọ́ tó kó fún ẹ ó nífẹ̀ẹ́ náà àtúnfẹ́ sáré fi ṣe mí orúkọ ẹ máa parẹ́ kọ́mọ ní àti ẹ̀gbọ́n lágbájá mọ́ Ọlọ́run kó pèsè owó fún wa o. ẹ ṣeun gan màmá gẹ́gẹ́ bí ìbéèrè tí mo béèrè lọ́wọ́ yín ǹjẹ́ any form of spiritual attack lẹ́nu iṣẹ́ ìṣó ti wáyé rí. kí ni. spiritual attack. mo ti sọ fún ẹ lẹ́ẹ̀kan pé kò sẹ́ni tí ò rí. ẹ rí. mi ì ní rí. à ń lọ níjọ́ kan. ẹ wò ó interview yìí ẹ wò ó dáadáa o ẹ wò ó kẹ́yìn náà fi kọ́gbọ́n kẹ́ ẹ mọ irú ìwà tẹ́ máa wù kó ṣe kẹ́kọ̀ọ́ wó rere ẹgbẹ́ sẹ́gbẹ́ kan ẹ fi kọ́gbọ́n tí irú eléyìí bá ṣẹlẹ̀ sí mi kí ni mo ṣe lè ṣe ẹ ṣe. ẹ máa bá a pàdé nínú View Rights news yẹn ni kẹwò ti View Rights yẹn òun gbọ́ngàn ni kò wò kò kọ́gbọ́n bẹ̀ ṣùgbọ́n news tó dáa ni lórí YouTube ní o tẹ̀ dá mo jẹ́ ọmọ bíbí ìlú Ìjẹ̀bú ní ìlú Odò Ògbólú àti ìyá mi àti bàbá mi Odò Ògbólú náà ti wá wọ́n bí mi ní 1942 mo lọ léèwé mo jáde mo ṣiṣẹ́ nurse ní General Hospital mo fẹ́ ọkọ mi lórí àkọọ́lẹ̀ tọ́lọ́run ti wí wípé tí mo bá fẹ́ orúkọ mi á jáde gbogbo ayé àmọ́ mo ṣe fẹ́ oní tíátà òun ni Òṣùmàrè tíátà Augustine Àyànfẹ́mi Oròníyì Phillips àdẹ́mbà eré ìlú à ń bàbọ̀ kó tó di pé mo ti bí ọmọ mo máa bí ọmọ mi tí mo bí last ni Ọlábísí Phillips Ọjọ́rá
àìsàn yìí dé tó pọ̀ gan fún bí ọdún 2 àbọ̀ tó fi já sí tọlọ́jọ́. Òṣùmàrè tíátà náà máa ń pè, ìyá Òṣùmàrè náà máa ń pè mí. Ṣùgbọ́n níjọ́ kan mo lọ bá àwọn Yíbò ṣe iṣẹ́, wọn mọ bó ṣe máa pè ya Rainbow. Wọ́n wá ní màmá enough now, torí inú iṣẹ́ wọn yẹn ó lè wọlé, ó pa àwọn ọmọ méjì tí ìyá yẹn ní, àwa bíi 4 náà ní careers. Ó ní ká kò ṣe bó ṣe lè tara sí, bóyá ìtara tí mo ṣe òun ló wù wọ́n náà fi mú mi ń jọ náà. Ìgbà tó wá ní màmá it's okay wọ́n ti cut, omi tó ń jáde yóò tí ì tán. You are still crying. Wọ́n fẹ́ pè ní pé ìyá Òṣùmàrè ọmọ wọ́n ní we want to call you, we don't know how to call Òṣùmàrè. Wọ́n ní you don't know the meaning of Òṣùmàrè. Òṣùmàrè means rainbow. Oh, hey, we call you Mama Rainbow then. Bí rainbow yẹn ṣe jáde nìyẹn. Àtìgbà náà tàdé tí ń ṣe àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Dèní Ọlọ́run jẹ́ kí rainbow náà kó parẹ́. Ẹ ṣé. Ẹ ṣeun gan màmá. Gẹ́gẹ́ bí àwọn àlàyé tí ẹ ti ṣàlàyé fún wọn bí ẹ ṣe rí orúkọ Rainbow tí gbogbo ayé mọ̀ yín sí. Màmá, nígbà tẹ́ sọ pé ẹ fẹ́ ọkọ yín nígbà náà, gẹ́gẹ́ bí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí a ti bá sọ̀rọ̀ tó yẹ pé bí eléré orí ìtàgé tí wọ́n bẹ̀rẹ̀ láyé ìgbà yẹn, wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí wọn kì í gbà kí wọ́n ṣeré orí ìtàgé ní gbogbo ìgbà yẹn. Ṣùgbọ́n ẹ̀yin tún lọ fẹ́ eléré orí ìtàgé. Báwo ni àwọn òbí ṣe wá jẹ́ kí àwọn nǹkan yẹn kó wá sí ìmúṣẹ ní ìgbà yẹn? Òótọ́ ni àwọn òbí ò ń gbà o, àwọn ẹ̀gbọ́n tèmi ò tiẹ̀ gbà pé kí ni kan ti gbọ́ ọmọ bàbá aládùúrà ó ń ṣeré orí mọ́tò, eégún orí mọ́tò. First born bàbá mi kọmíṣánná ni, sójà wà nù wọn, so gbogbo wọn yẹn wọ́n yìí sì ti pé irọ́ àwọn òṣàfẹ́. Màmá mi nìkan ló kàn support pé ẹ fìdòwú lẹ̀, ẹ fi lẹ̀ ibi tó bá lè ṣe dé. Even níbi iṣẹ́ tá bá fẹ́ lọ record, nígbà tí a wà ní Òkun Channel 10, ẹjọ́ o lè dágbére ọ̀sẹ̀ kan lé kẹlẹ̀ ọ̀sẹ̀ 2 mẹ́ta. Ṣé ni mo pe àwọn ọ̀gá tèmi gan níbi iṣẹ́, hello, wọ́n ṣàlàyé ara mi fún wọn báyìí. Ṣùgbọ́n kíní kan ni máa ń ṣe tó lè ẹ̀kọ́ ọmọ sí mú wọ́n mú dání. Iṣẹ́ tó bá ní kí n ṣe níjọ́ 3, máa ṣe níjọ́ 1 àbọ̀ àbí ìjọ́ 2, máa múra sí tí máa tún ṣe extra. So nígbà tí bá wá lọ tí mi tètè dé, ọ̀gá mi ò tiẹ̀ ní wo mi, a ní kí ni gbogbo ń tẹ kódà lẹ́yìn tó wúwo lẹ́yìn yìí tí Dòwú bá dé ó máa ṣe. Tó bí mo ṣe ń ṣe nìyẹn, ọ̀gá mi fi gbà mí láyè tí bá ti ń lọ, a ní ìjọ́ ló máa dé, wọ́n ní ìjọ́ 3. Tó bá di ìjọ́ 3 tí mi ò lè dé, màá tètè pè wọ́n, ọ̀gá mi ì lè dé ìjọ́ 3 o, àbí kí n sáré wá kí wá ṣiṣẹ́ díẹ̀, a ní kí n má wọrí, tí mo fi ṣe iṣẹ́ eré yẹn tí ò fi ní mí lára títí mo fi rìtáyà ní 86. Ẹ ṣeun gan. Màmá, pẹ̀lú àwọn nǹkan tí ẹ sọ yìí, nígbà tí ẹ ń bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn ní gbogbo ìgbà yẹn àti èyí tí ayé tí a wà nísìnyí, nínú ayé méjèèjì, màmá, èwo ló dàbí pé ó rọrùn jù nígbà yẹn? Ṣé ayé ìgbà yẹn ni nísìn àbí ayé ìsìn tí technology ti wà, èwo ló dàbí pé ó rọrùn tẹ́yìn fúnra yín lè sọ pé ayé báyìí ni mo nífẹ̀ẹ́ sí jù nígbà yẹn? Ayé ìtijọ́ sí ò rọrùn. Kò rọrùn. Kò Kí ni ìdí tẹ́ fi sọ bẹ́ẹ̀ mà? Kò sówó báyìí. Ṣé mi tẹ́ pé tí bá ti ẹ̀bù ṣe iṣẹ́ tó pè mí fún mo ti ṣe tán o. Àwa ní màmá iṣẹ́ yìí kù sí 4. Tó
bá dọ̀tún làkẹ́ wá ẹ gba 3,000 yìí ẹ bá dé ẹ gba balance ìníṣẹ́ mọ́ o màá kàn dẹ̀ rí orí káwọn máa polówó ni káwọn máa polówó iṣẹ́ báyìí jáde màá ríra mi ń bẹ̀ máa mi ò yí parí iṣẹ́ yìí mo lè pe oníṣẹ́ pé ọ̀tọ̀ oníṣẹ́ mi yìí kù ò fún mi ń balance ìgbà táwọn wá wò àwọn rí i pé ètò òkú yẹn kò wúlò mọ́ làwọn ò ṣe pè yín jọ ṣé 3,000 ló yẹ kí n gbà àwọn náà rí gbogbo wọn á rí bí mo ṣe ń sọ yìí ó ló jẹ́ nítorí mi ò sí lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n nígbà tí Ọlọ́run gbé bó ṣe máa ń ṣe dé kábíyèsí Ọlọ́run tí èrò tiẹ̀ wá wọnú tíátà ẹ pé kò ṣeé kó ìgbọ́n Ọlọ́run ṣe tiẹ̀ ambassador ń wọlé ambassador ń wọlé ambassador ń wọlé ta fi ń kun ọmọ 5 wọn á jẹ wọn á mu wọn á wọṣọ wọn á lọ iléèwé wọn á ràwé tọkọ ti kú kò sọkọ kò sálè àláyé kì í ṣe pé àwọn náà fẹ́ fọkọ ń gbà yẹn o ṣùgbọ́n ìtò wa tó ní kí lè lè ṣe ní báyìí tó sá èmi náà ya ní ẹjẹ́ lọ fẹ́ ọkọ tí ó ń kọyàn ọkọ kan wà kí ń kọyàn kò léyàwó ó máa ń báyàwó gbẹ́rù ẹ̀ ni obìnrin pọ́kọ wo Jésù ni Jésù Kristi ọmọ Ọlọ́run alààyè ó yá fẹ́ òun ló ń bá mi gbẹ́rù mi àtìgbà náà tó ti ń gbẹ́rù náà kò ṣubú lábẹ́ ẹrù náà èmi náà ò ṣubú orí pé dákẹ́ èèyàn fẹ́ Jésù. bẹ́ẹ̀ni màmá ẹ ṣeun gan màmá bẹ ṣe ní ẹ lọ fẹ́ Jésù yìí ẹ tó ọmọ ọdún mélòó nígbà yẹn tẹ́ pinnu ní pé ẹ lè fẹ́ ọkọ ayé mọ́ Jésù lè fẹ́ lọ fẹ́ ẹ tó ọmọ ọdún mélòó nígbà yẹn. 1942 lọkọ mi kú mọ́mí 1984 ló kú òun wà ní 42 years èmi náà wà ní 42 years ọdún kan náà bí wa oṣù lákọ̀gbà ọbẹ̀ òun ní August ọbẹ̀ mi ní October ṣẹ́rí Ọlọ́run á ń ṣiṣẹ́ bó ṣe ń ṣe wọ́n ní màmá òun mọ̀jọ́ Ọlọ́run ló ṣe ẹ̀gbọ́n ní Pàṣọ ó ní Ọlọ́run ní tó bá ti dé òun dé nìyẹn ẹrù náà wúwú wà lọ location mi tó bá débẹ̀ ẹkún ni wọ́n ní mò ń fẹsẹ̀ láti yẹ sí àti yẹ sí ni máa rìn déjọra mìíràn rẹ́sẹ̀ pa ní mìíràn síjọra ìjọra táwọn iná òjò lè máa rọ̀ láàárọ̀ kó tó kú òlé tó bá máa padà lọ́lé òjò lè ti rọ̀ á mú wá débi máa kọjá báyìí bó ṣe jókòó tó ń jẹun ta ìgbé á máa kọjá báyìí ní kànáà nítorí pé ní owó ta lè lọ fi gba ilé ńlá àbí mansion ìwọ̀n bá ń tágbára wá kálàgbà èmi àtàwọn ọmọ manage ó dẹ̀ lọ sùn wọn Ọlọ́run dẹ̀ ṣe ọlọ yunifásitì wọn graduate tínú èmi náà dẹ̀ dùn ó jókòó ara mi ni ó jókòó ara mi ó gbà fọ́lọ́run. ẹ ṣeun gan màmá pẹ̀lú nǹkan tí ìgbésẹ̀ tẹ gbé yìí tẹ ní pé ẹ fẹ́ anybody mú tẹ pé ẹ ti fi Ọlọ́run mú màmá ṣé rí decision tẹ take yìí ǹjẹ́ ṣẹ́ṣì lérò pé àwọn obìnrin ìsìn yìí láyé tí a wà ǹjẹ́ ṣé wọ́n lè take irú decision ni ǹjẹ́ ṣẹ́ṣì rí bẹ́ẹ̀ pé wọ́n lè ṣe torí at the age of 42 years ẹ pinnu láti má fẹ́ ọkọ mọ́ ǹjẹ́ ṣé ẹ lérò pé àwọn obìnrin ìsìn yìí lè ṣe. mi ò lè bá wọn dáhùn èmi ì lè ṣe ó decide pé kí ló dé eléyà kọ gbéhun agbèjúlẹ̀ eléyà gbéhun agbèjúlẹ̀ ó decide pé òun ò fọkọ mọ́ èmi ò tẹ̀ wọ́rì wọ́n ṣe ń gbé tán gbélé yẹn ó ń bá bẹ́ẹ̀ lọ ni èmi decide ni pé kí ló dé
torí kó bá wa ta gbé bà sí ẹ̀bàlẹ̀ àtọ̀bẹ̀ ó ń bèrè Ìdòwú ṣé ló bí gbogbo àwọn ọmọ yìí ó lé mi mo bí wọn. ìyẹn ọmọ 11. èmi mo bí wọn. the next thing ló ní òun wá wo èèyàn kan bí òun ní kò yàwó ẹ òun padà bọ̀ ó ṣe lọ nìyẹn ìyẹn gan ló bí mi nú. so supposing tó yẹ pé kò bá ọmọ lọ́dọ̀ mi tó wọlé á jẹun á tún jẹun ó lè fagbádá kọ́ I will see you tomorrow. ìyẹn gan lèmi rò ọmọ ọ̀sìn ẹni tó lè ṣe wà ẹni tó lè ṣe wà ká má jọ́ọ̀jì lẹ́yìn o. ẹ ṣeun gan màmá kó tó di pé ọkọ yín wọ́n jáde láyé pẹ̀lú pé ẹ ti jọ bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ láàrin gbogbo ìgbà tó yẹ pé ẹ fi jọ wà tẹ́tí fẹ́ wọn màmá ǹjẹ́ ṣé bàbá fi property kan lẹ̀ tó yẹ pé lẹ́yìn ìgbà tó kú tí ẹ̀yin tẹ́ fẹ̀yìntì tẹ́ pé nínú nǹkan yìí lè fi màmá train àwọn ọmọ yín ní gbogbo ìgbà yẹn ǹjẹ́ ṣé nǹkan kan tó tóbi wà bí property ńlá ní gbogbo ìgbà yẹn. máa kókó bí ọkọ mi gbé bẹ́ẹ̀ ó máa ń láìkì kó gbébi tí omi bá wà ó ṣàrà ilẹ̀ kan ó kọ́ ilé bíi yàrá bíi 2 àbí 3 síbẹ̀. ìgbà tó kú ìwé ilé dà wọ́n ló ti fún èèyàn kan ó forúkọ bò láṣìírí torí ní tíátà nìyẹn náà ṣé kí n wá lọ béèrè lọ́wọ́ ẹ̀ mi ò béèrè òun náà dẹ̀ ní màmá ọkọ yìí fi nǹkan báyìí lẹ́ o ó dẹ̀ ń wò mo wó lọ́nà Badagry sẹ́yìn ọkọ mi kọ́lé síbẹ̀ ó dẹ̀ ní oko tó ń sin adìyẹ ẹlẹ́dẹ̀ nǹkan kan gbogbo ìwé yẹn ó dẹ̀ gbé wọ́n pè ìyá kan ní ìyá Pẹ̀fí ó dẹ̀ gbé ìwé yẹn ó gbé fún ìyá yẹn ìgbà tó wá kú wọ́n ní ká lọ bèrè ìwé ilé àti ìwé ilẹ̀ oko yẹn lọ́wọ́ ẹ̀ kémi lọ bí ìyá arúgbó yẹn ó wá pe àkọ́bí ẹ̀ wá wọlé àkọ́bí Fẹ́mi Phillips olóògbé Augustine wọ́n lọ bá ìyá yẹn gbogbo náà la mọ̀ ìyá yẹn tó dábàá lọ ń kí ń bẹ̀ o ìyá Pẹ̀fí lọmọ ní òun kó lọ bèrè irú ẹ̀ lọ́wọ́ ìyá Ọlọ́run ò ní jẹ́ gbogbo wa ṣe yọ̀ǹda ẹ̀ nìyẹn wà àgbójúlé kankan lẹ́yìn Ọlọ́run. àwọn ogún yìí báwo lẹ ṣe wá padà ṣe ẹ yọ̀ǹda ẹ̀ títí di wákàtí ọ̀hún. dìsí. ẹni ilé tí wọ́n kọ́ sí Èkó ń bì báyìí tẹni lára àwọn onítíátà tó fún ní ìwé ilẹ̀ ẹni ẹ̀ náà ò tiẹ̀. ó ń gbé bẹ́ẹ̀ òun náà ti padà kú. wọ́n gbé nílé tí wọ́n. ó ń gbé bẹ́ẹ̀ náà ó ń gbé bẹ́ẹ̀ ṣùgbọ́n ó ti kú. gbogbo ìtàn ìbéèrè ó fi lélẹ̀ ó fi mọ́tò lẹ̀ ó fi kinní lẹ̀ ó fi gbogbo ẹ̀ lẹ̀ ìtò fílẹ̀ fún mi ju gbogbo yẹn lọ. kí ni nǹkan náà màmá. orúkọ ìyá Rainbow yìí Ìjẹ̀bú lèmi wọn kì í jó bàtà nílùú wa Ọ̀yọ́ lọkọ mi áwẹ́. ṣé wá rí orúkọ yẹn ó ń ṣí àwọn ilẹ̀kùn kan fún mi yes tẹ́mi gan máa wò pé ṣé mo lè wọ bíi ṣùgbọ́n bá ní màmá Rainbow ni màmá ẹ máa bọ̀ orúkọ yẹn ni mò ń jẹ́ dọ́là òun làwọn ọmọ yẹn ń jẹ́ dọ́là òun ni ìjọ wá yìí orí ẹ̀kọ́ náà gbẹ́bẹ̀ méjèèjì là ń jẹ́ dọ́là ẹ̀rí pé ó fi nǹkan lẹ̀. ẹ ṣeun gan màmá kí tó tẹ̀síwájú a ti gbọ́ láìmọ̀ ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa sọ pé màmá o àti Ìbà Ògúndé ní pé gbogbo ayé wọn ní pé bàbá yìí jẹ́ èèyàn tó yẹ pé wọ́n tì í lẹ́yìn tẹ́ fi dúró nínú iṣẹ́ eré orí ìtàgé yìí màmá ṣé lóòótọ́ ni. tó wà níbẹ̀ ni pé Ìbà Ògúndé ojúbà wọn kọ́lọ́n kó fọ̀rùn kẹwọn òun lọ̀gá ọkọ mi òun ló tírèlì ọkọ tèmi nígbà tọkọ mi kú tí n bá fẹ́ lọ síbẹ̀ máa wọṣọ ẹ̀wọ̀n pa àwọn obìnrin a máa wọṣọ ọ̀fọ̀ a máa ṣe ó kàn pè mí jọkan ní Ìdòwú ó dẹ̀ gbọ́dọ̀ wà síbí pẹ̀lú aṣọ tó wọ̀ yìí bí kẹ̀dẹ̀ gbọ́dọ̀ iye aṣọ tó wọ̀ yìí kí ló dé
ìyàwó ẹ̀ ló fún mi láṣọ mi ìpààrọ̀ ó ní kó bọkàn ya ìyàwó ẹ̀ wá fún mi láṣọ mi tí mo wù èyí ò kẹ́lẹ́ kí n fi ara ṣọ̀fọ̀ ọkàn ẹ̀ ló máa fi ṣọ̀fọ̀ kí láǹfààní ẹni tó kẹ̀dẹ̀ wọṣọ ọ̀fọ̀ tó lọ yàn àlè òun ò fàṣọ ọ̀fọ̀ àtìgbà yẹn mi ti wọṣọ ọ̀fọ̀ yẹn mọ́ ẹ ṣe ó ti wà lẹ́yìn o gbogbo gúrùpù wa lọ sọ́hùn àti ẹni tó dúró bí ọ̀gá gbà náà ni coach Tajudeen Gbàdàmọ́sí òun ló dúró bí ọ̀gá wa ń gbà náà gbogbo wa a lọ sí ọ̀sọ̀ọ̀sà a ṣe rìhásà nígbà tí a fẹ́ ṣe Rabiatu dance drama gbogbo èèyàn ló mọ̀ pé bàbá Ògúndé ló máa ń ṣe dance drama but kọ́kọ́ mi tó kú ó ti kọ́ wa àwa fẹ́ ṣe dance drama yẹn àwa lọ ṣe ní Global Hall lẹ́kọ̀ọ́ bàbá Ògúndé àtàwọn ìyàwó wọn bíi 3 wọ́n wá bàtà wa ṣetán ló wá ní kí dẹ́kẹ́ ṣe Ìdòwú ló ṣe Rabiatu Ìdòwú ló kẹ́dẹ̀ ń dára báyìí ló wá lónìí fi iṣẹ́ náà sílẹ̀ lọ fi nọ́ọ̀sì sílẹ̀ kó má ṣe tíátà lọ ó mọ̀ ọ́ ṣe àwọn ìyàwó ẹ̀ gbogbo wọn náà kí mi náà ṣe ó tán àtòdì 86 èmi náà bá kọ̀wé pé mo fẹ́ fi iṣẹ́ lẹ̀ ó wá ní gbogbo àwọn patient tí máa ń tọ́jú ní irọ́ wọn lè gbà ó ẹ báyìí kí Ìdòwú lọ o báwọn bá ṣe tí ò dá ó máa bú àwọn ṣùgbọ́n máa tọ́jú àwọn àìmọye ẹni tí forúkọ bẹ̀yàn kan náà láṣìírí tó gbọ́mọ wá sí hospital ó ní kò tí nǹkan lọ́hùn mo ní nígbà tó ṣe ológìdé lọ tó dé ló wá ń gbọ́mọ bọ̀ ó ní òsọkọ òun lé dẹ̀sọ́ lọ́wọ́ àwọn èmi kò dẹ̀ ní dókítà ẹ̀ bá wa rí ẹjọ́ ọmọ sick dókítà dẹ̀ rí wọn kọ abẹ́rẹ́ wọn kò gùn mo ra abẹ́rẹ́ mo ro ògùn lọ́wọ́ ara mi mo dẹ̀ fún ní bẹ́ẹ̀dì wọ́n admit ẹ̀ pàtó díjọ́ kejì bẹ́ẹ̀mi ṣe máa ń ṣe nìyẹn àárọ̀ ọjọ́ kejì máa kọ́ lọ wo ogun ọmọ tó wà wọ́ọ̀dù tó yẹ pé troop náà fi débẹ̀ ó ṣe débẹ̀ máa ń wọ̀ mọ́ àríyá ọ̀gá wa kan ní oní tíátà wọ́n ní màmá èwo lẹ wá ṣe ń bí ó ní tí mo wá ṣe báwo ibi tẹ́mi ìṣiṣẹ́ rẹ̀ gbẹ́ mo ti wà l'IDH ní Yaba ibi tí wọ́n ń ṣiṣẹ́ rẹ̀ ó ní òun wá wo ìyàwó òun ni bóyá ìyàwó yẹn lọ tọ́ílẹ̀tì ni òun jókòó ti ọmọ ìyàwó yìí náà dà ó ló ń bọ̀ ó ṣàlọ́wọ́ àwọn ọmọ mi pàtí mo wá ń bọ̀ mo wá yà mẹ́ ló wá di iṣẹ́ ìyàwó yìí ni ó ní yẹn èmi ọmọ èmi kò ṣáájú ẹ̀ mo ra abẹ́rẹ́ mo ro oògùn mo tọ́jú ẹ̀ ó ní ẹ̀jẹ̀ yìí lẹ̀ ń tọ́jú yẹn o mẹ́wàá yàtọ̀ sí tíátà awẹ́ ni máa yẹn náà ẹ̀pọ̀ awẹ́ lọkọ tèmi náà àbúrò ló jẹ́ fọ́kọ mi pé ọmọ yìí lẹ̀ tọ́jú o bẹ́ẹ̀mi ṣe ń ṣe tèmi nìyẹn wà ní Bíbélì gbàdúrà fún ìdílé Jerusalem ẹni tó bá fi àṣẹ rere tó bá fẹ́ rere fọmọ ọlọ́mọ ọmọ tiẹ̀ náà aṣoríire bẹ́ẹ̀mi ṣe ń ṣe nìyẹn òun làwọn patient ní kọ́ máa yẹ kí Ìdòwú lọ Ìdòwú ẹ máa yẹ kọ́ lọ wọ́n máa ń ṣáájò wá wọ́n máa ń tọ́jú ọmọ wọn ṣe ṣùgbọ́n iṣẹ́ mi ò ṣe mú mọ́ṣẹ́ yìí kò sáyé àti mú iṣẹ́ mi mọ́ṣẹ́ tíátà mo ṣe. ẹ ṣeun gọmọ kí n tó tẹ̀síwájú nínú iṣẹ́ eré orí ìtàgé àwọn mi kí n béèrè àwọn ìbéèrè kankan bí ẹ ṣe bẹ̀rẹ̀ ilé ìjọsìn yín torí gẹ́gẹ́ bí nǹkan tí ẹ sọ ẹ ní pé bàbá tó bí yín lọ́mọ bàbá aládùúrà ni. bẹ́ẹ̀ni. a dẹ̀ rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó yẹ pé bóyá ìdílé onígbàgbọ́ àgàgà tó yẹ pé tí bàbá wọn bá jẹ́ adarí nínú ìjọ wọ́n máa ń fẹ́ fi ọmọ wọn kó máa ṣe irú iṣẹ́ tí àwọn ṣe. màmá tó yẹ pé bàbá yín jẹ́ aládùúrà ṣé ìdí tí ó ṣe wù yín àbẹ́ ìfúnra yín ní ìpè tọ̀dọ̀ tí yín pé ẹ gbúdọ̀ ṣe kíni ẹ gbúdọ̀ gbé ìjọ kalẹ̀. kò tẹ̀wé mi. kò wù yín. láti ilẹ̀ kò wù mí. máa ṣe wòlíì máa ṣe kíní kiri èmi ìláìkẹ́ kódà tó bá ń ṣèṣì ń gbà mí máa múra máa jáde lọ. ṣùgbọ́n nígbà tí kí bàbá mi tó kú a ní Ìdòwú
wàá ṣiṣẹ́ ìwà múra sí. Ó wá pè mí jọ kó ní ṣe bí èmi sọ pé tí mo bá dàgbà máa kọ́ ilé kan àwọn tó ní ìyá tó ní bàbá tó ń rìn kiri máa kó wọn síbẹ̀ máa ní kó máa pa ẹran kó máa ṣoúnjẹ fún wọn lójoojúmọ́ kó máa jẹun. Ó ní ṣé mo ti gbàgbé ni, ó ní mo yìí máa ṣe kò burú sà. Ṣùgbọ́n nígbà tí bàbá mi kú tí ìyá kú n bá débi ìwọ̀n sufficient màmá ọ̀pá ọwọ́ yín dàmú ṣé mo jẹ́ Joseph dẹran ni tí mo fẹ́ máa mọ́pa kiri. Mo dé Amẹ́ríkà wọ́n sọ fún mi, mo dé London wọ́n sọ fún mi. Àtìgbà náà tó bá ti pé wọ́n ní ẹlẹ́mìí wà ní ṣọ́ọ̀ṣì kan mi ní lọ́bẹ̀ tí bá dẹ̀ lọ́bẹ̀ mi ní wọlé ó máa rí vision sí mi. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run máa gbéṣẹ́ ẹ̀ dé ebi pa sọ́nọ́bà beast sẹ́mi àtàwọn ọmọ lára pẹ́pẹ́ tá a bá ṣe àdúrà wá sáàdúrà ó rọ kùlẹ̀ ká gbàdúrà tá a bá ṣe tán báyìí àwa jókòó. Ìgbà míì ẹ̀rín ni màmá rí kọ́lọ̀ má jẹ́ sunkún kí la fẹ́ jẹ láàárọ̀ yìí. Inú mi dùn pé ẹni tó jókòó yìí àjọ wà mí. Èlò ni wọ́n ní lọ́wọ́ èmi ní kọ́bọ̀ méjì èmi ní kọ́bọ̀ mẹ́ta àwa àtòjọ bóyá kára ráìsì ìdìríkà kan àbí méjì àásè òun náà ni gbogbo wa máa bu jẹ kò sí nǹkan kan. Èèyàn kan ló wá ṣọ́ọ̀ṣì wá ń jọ kan pé ìyá yìí ó dẹ̀ ń jìyà òun jẹ́ kí ọmọ ìjìyà Olúwa ní tó bá ṣiṣẹ́ Olúwa ó ṣe máa bá kú ní ẹ̀mú. Ó dá kí ni wọ́n fẹ́ ṣiṣẹ́ Olúwa ọtí mi ò. Wọ́n ní Olúwa ní ilé yìí tó nǹkan fún mi ẹyọ kan yìí kí n máa lago àdúrà kó máa gbàdúrà bẹ́ẹ̀ ká máa kọrin ká máa jó èmi àtàwọn ọmọ mi. Ẹni tó bá hùn ó lè wá jọ ìwà bá ṣe bẹ̀rẹ̀ nìyẹn pálọ̀ wa tó wà mẹ́ ò là ń lò tẹ́lẹ̀ àti ó gbà á mọ́ àgbé ilé ìsókè kò sí tẹ́nàtì inú ilé àwa tá wà ń bí tá fọwọ́ sẹ́nu lásán. Ìgbà COVID-52 ni wá nísìnyí àyíwọ̀ 25 àbí 30 Ọlọ́run dẹ̀ ń bọ̀ wá adẹ̀ ń jẹun àgàrà tó bá jẹ́ Sunday ló wá bí kọ́ bá ṣe ń jẹ báyìí gbogbo ẹni tó wá ṣọ́ọ̀ṣì máa jẹun kan tó lọ Ọlọ́run ló ń ṣe kò sí tí a lè ṣe lẹ́yìn Ọlọ́run tọ́lọ̀ bá ti sọ pé òun ní o tí ò ṣe pé ó dá ṣe lọ́wọ́ ara ẹ o kò ní fi ẹ́ Ọlọ́run fi ọ́ lẹ̀. Ẹ ṣeun gan. Màmá a ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì tó pé wọ́n máa jáde tí wọ́n bá dẹ̀ jáde ọ̀pọ̀lọpọ̀ ìran tí wọ́n máa rí àwọn tó jẹ́ bí gbajúmọ̀ nílùú wọ́n wá ní kí n bẹ̀rẹ̀ ní pé ṣé àwọn wòlíì tó wà ṣé wọn kì í ràn sí àwọn tó kì í ṣe gbajúmọ̀ ni. Mo lè ka wòlíì nílùú yìí tó jẹ́ tó làmìlaka tó pé tó bá máa ríran olóṣèlú eléré orí ìtàgé àwọn ẹni tó ń kọrin ló ṣe jẹ́ pé wọ́n ti tag wọn lórúkọ pé àwọn ẹni yóò wòlíì gbajúmọ̀ ni wọn. Màmá ṣé kò sí àwọn orí ìran bẹ́ẹ̀. Ṣé mo ìpè ní o bóníkàkùn ṣe gba ìpè tí ọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n lórí òkè Ọlọ́run gbẹ́bẹ̀ mi ti wáyé ṣílò wa tá a máa ń ṣe ní Wednesday àwọn ará àta máa ń wá kódà àwọn ganan kọ́kọ́ ń gbà bùkún káàtà wà ní ilé tó gbà bẹ́lẹ̀ mi bá lọ wọn ló máa kọ́ rí visions ǹjẹ́ ọ̀la pé honorable kan àbí ǹjẹ́ ọ̀la pé senator bá rí visions yẹn tó bá kàn tiẹ̀ rí bóyá ó súnmọ́ mi wọ́n ń wò pé ìbàjẹ́ ò gbọ́dọ̀ bá torí tó bá bá a kàn mí wọ́n á sọ vision fún mi èmi máa jẹ ṣe ó lè ti ṣèmí ìtàn bóyá ọdún méjì àṣẹ àṣọ pé yàn kan rí vision kan gbà báyìí ṣùgbọ́n mo ti ṣe wọ́n ní màmá ẹ̀dẹ̀ jẹ́ agbọ́ mi ti ẹ̀ráyè lọ jíṣẹ́ fún honorable kan ní ṣọ́ọ̀ṣì wa ń bí o àní rí wàhálà o ṣùgbọ́n kí n tó bá gbé wá níṣòro kó tó wọ ẹnu ọ̀nà yẹn Ọlọ́run Mósè á gbé ìṣòro yẹn kúrò tí ẹni pé tó bá ní o ṣe ẹ̀wọ́n ní o gbàdúrà ràbẹ́là ipò ṣọ́ọ̀ṣì lẹ́ẹ̀mẹ́ta
má sọ pé ó dọdún tó ń bọ̀ má sọ pé ó doṣù tó ń bọ̀ wọ́n ti ẹ̀mí mi àfi tílẹ̀ bá ṣú mo lè ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ìkan mò ń ṣe lénìí torí ọmọ ni wọ́n ní kì í ṣe ànáná sọ òyá ayá ìyá bá mi rẹ̀ wá ṣe gbogbo ẹ̀ ó ṣe dà nìyẹn olúwa tó sọ kò sọ fún ẹ pé ìgbà báyìí ló máa ṣẹlẹ̀ lọ ṣe nǹkan báyìí kí nǹkan báyìí máa ṣẹlẹ̀ ṣùgbọ́n wọ́n á fi tiwọn dọ̀la á fi dọ̀túnla mi ò ń báyọ̀ ṣe o orí ọ̀kan ló ń gbẹ́bẹ̀ mi là ń pè bíi ṣílò wa ń jọ wẹ́ẹ̀zẹ̀ ìsìn sunday wa láago 10 ti bẹ̀rẹ̀ kò sí tó wá tó ní rí. ẹ ṣeun gan màmá màmá gẹ́gẹ́ bí pé ẹ̀yin lẹ jẹ́ olùdarí ilé ìjọsìn tí à ń sọ yìí màmá ǹjẹ́ ṣe rántí àwọn iṣẹ́ tí ẹ ti ṣe lórí òkè yìí tó jẹ́ iṣẹ́ làmìlaka tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fi mọ̀ pé lóòótọ́ Ọlọ́run jẹ́wọ́ agbára rẹ̀ lórí òkè yìí tí ẹ lè bá wa sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ń bẹ nílé kí wọ́n lè rí gbọ́. iṣẹ́ ta ti ṣe pọ̀ mélòó ni káàkà lára àwọn iṣẹ́ tí Ọlọ́run gbà ṣe lórí òkè yìí ọmọ mùsùlùmí ni wọ́n ní ó dákú ó ṣe ó mọ̀ ọmọ àdúgbò bíi ní ọba gbé wá Ọlọ́run dẹ̀ jí àti rárá aboyún tán ni wọ́n ti gbé lọ hospital kò bímọ wọ́n dẹ̀ gbé débí ó dẹ̀ bímọ Ọlọ́run ló ń ṣe kì í ṣagbára èèyàn òun ni mo ṣe ń sọ pé tó o bá wá bí àfi tó o bá mú gbàgbọ́ ẹ dání tó bá mú gbàgbọ́ dání pé mò ń lọ mo dẹ̀ máa rí tèmi gbà wá rí gbà ìkan náà àwọn ará àdúgbò wa ó lóun fẹ́ lọ fún interview àwọn òmùgbà náà ó kàn wọlé ó dẹ̀ ti dúró síbi ẹnu ọ̀nà ilé àánú wa ó dẹ̀ gbàdúrà ó lọ àìgbà tó di Sunday òun fẹ́ ṣọpẹ́ wọn wò má ẹ fẹ́ ṣọpẹ́ ṣáyìn wá ṣọ́ọ̀ṣì wa ó ní òun ti wá lẹ́yìn tẹ́ ẹ̀ mọ́ kí ló dé ó lóun fẹ́ lọ fún interview òun wá ní àwọn obìnrin wọn máa pariwo lọ́sàn-án lóru mẹ́ òun kọ̀ lọ síbi ilé àánú ẹ̀ ló wá kúlẹ̀ wọ Ọlọ́run tẹ́ pé lóòótọ́ ló wà lórí òkè yìí ó interview tóun lọ ṣe jẹ́ kán mú wọn o tó bá mú wọn á ṣe wàá ṣọpẹ́ nínú ṣọ́ọ̀ṣì tẹ́ lọ wọ́n dẹ̀ mú ó dẹ̀ wàá ṣọpẹ́ wọn ní ará àdúgbò ó ní màmá táyì bá ń gbàdúrà ìsìn là ṣàìsùn mọ́ ó ní gbàtà ṣàìsùn ó ní gbogbo àwọn òǹsùn àwọn náà wà ní ilé tọ́wọ́n ń ṣàmì ó ń ta bá ń ṣe ṣílò tó wọn bá wà ní àwọn máa ṣàmì Ọlọ́run kó túbọ̀ gbàdúrà wa. ẹ ṣeun gan màmá àwọn aláṣọ ara wọn máa ń sọ̀rọ̀ kan tó bá rí àwọn tó ń wọ sùtánà káàkiri tó bá ti rí wọn wá rí wọn pé àwọn tó ń lọ ṣọ́ọ̀ṣì àwọn tó ń wọ sùtánà yẹn wọ́n ní ológun ni wọ́n ní tó bá dé ọ̀pọ̀lọpọ̀ wọ́n ní wọ́n tọ kándù pupa wọ́n tọ kándù dúdú wọ́n á ṣe oríṣi pé àwọn ò nífẹ̀ẹ́ sí pé ológun ni wọ́n gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń pe àwọn aláṣọ ògùn wàyí màmá gẹ́gẹ́ bí adarí ìjọ tí ẹ jẹ́ ǹjẹ́ ṣé ẹ ti gbọ́rọ̀ àwọn kan báyìí àti pé tẹ́ bá gbọ́ irú èsì wo gangan lẹ̀ ń fún àwọn èèyàn tó máa ń sọ̀rọ̀ àwọn kan báyìí. ẹ̀fẹ̀ ti rí CAC tájọ pàdé lórí òkè Ẹ̀rìnmọ́ o CAC ni o wọ́n ṣe òróró ń bẹ̀ o gbèrè mú kí n ti yín pẹ̀lú òróró wa báyìí ó lóun máa lò fún ọmọ ṣọ́ọ̀ṣì o n tó bá wọn oníkàlùkù ló lè fẹnu sọ oníkàlùkù ló mọ tó ń ṣe lábẹ́nú àtẹwọ́ táwa ń pa yìí Muslim ti ń pa ẹ̀mí tó ń lò wá yìí ó ti ń lò wọ́n àwọn CAC ẹ̀mí ti ń lò wọ́n ti ń sọ̀rọ̀ so kò sí téèyàn lè sẹ̀mí òun wo bẹ̀ torí tó bá ní o fẹ́yàn kan lé sí ó máa lòmí tó tún máa jáde pàápàá olórúkọ orúkọ a máa tàn ẹ̀pẹ́ àti ìyàrá ìgbè wí ẹ̀pẹ́ nǹkan tí ó bá ṣe wù ẹ́ kò ṣe gbàgbọ́ ẹ̀ èmi ni pé èmi mẹ́ tí mò ń sìn ẹ̀ tí mò ń sìn ó mọ̀ mi. ẹ ṣeun gan màmá gẹ́gẹ́ bí ẹ ṣe ṣàlàyé fún wa nípa ti eré orí ìtàgé yín màmá nígbà tí ẹ ń kọ́ṣẹ́ yìí torí iṣẹ́ nọ́ọ̀sì gangan lẹ̀ ń ṣe tẹ́lẹ̀ àwọn ìdojúkọ lẹ bá pàdé nígbà tí ẹ ń kọ́ṣẹ́ yìí gangan. ìdojúkọ pọ̀ o wọ́n bá kọ́ wa ń jó tí ń tètè wọ́n á nà mí kò dẹ̀ ṣe bínú kúrò ìyàwó ọ̀gá inú á bí mi gbà mí
wọ́n bá ní rìhásà máa ló rẹ̀ mí mi ò lọ rìhásà wọ́n bá lọ tán bá dé tọkọ mi bá rí mi pé mò ń ṣe tó tán ó mọjú tọkọ yín lánàá ló ṣe wá ó ti mọ̀ àwọn tó nà mí madam náà ń pè mí ṣùgbọ́n kò lè ná gbogbo àwọn ọmọ tó kù kó fèmí lẹ̀ àmọ́ síbẹ̀síbẹ̀ àṣẹ náà ni èmi àtàwọn ọmọ mi gbogbo wa àjọkọ́ṣẹ́ eré tádé mọ́. ẹ ṣeun gan màmá nítorí àkókò ìrírí ayé ògọ̀gàn lẹ bá pàdé nínú ayé bóyá lẹ́nu iṣẹ́ àbí kẹ̀ lójú ayé tó jẹ́ má lè gbàgbé tẹ̀lé bá wa sọ tẹ̀lé lè sọ fáwọn olólùfẹ́ yín nílé. ìrírí ayé tèmi tiẹ̀ pọ̀ lórí tọkọ mi ńgbà tó wà láyé gan tó bá ti gba sálárì bá Ìdòwú ìyá mi lówó yẹn yá kí ló yẹ fowó ṣe àtẹ pósítà a ṣe tíkẹ́ẹ̀tì wọ́n á ṣeré ní Glover Hall wọ́n bá ṣe tọ́ wọn bá ń tọ́ bá pa á make sure pé òun fún gbogbo ọmọ group máa máa wò abáadélé owó tèmi tẹ yá ń kọ́ ó bẹ́tà kó ń jẹ̀wọ́ lówó jàre tọ́mọ group bá lọ ta la fẹ́ lò ó ti pín owó fún wọn owó tí ẹ̀ bá yá ló kọ́kọ́ ń yọ èrè tó bá kù ló máa pín ẹnu àwọn tí pín gbogbo ẹ̀ ìyẹn ò tún ní kó tún lóṣù bíi 2 3 o tó tún fẹ́ yá màá tún yá o bá ṣe ń ṣe nìyẹn Ọlọ́run dẹ̀ ń gbàkóso ìdojúkọ pọ̀ o pàápàá nígbà tó wá kú nígbà tó kọ mí kú gbogbo tó pè mí madam ní LTV8 ní Channel 10 Ìdòwú wá bí ọkọ wòrà mi ń jọ kan pé ṣé èmi ló ń pè àbíta ni ìwọ ni ìwọ là ń pè kí ló dé orúkọ là ń pè lágbájá orúkọ là ń pè nítorí ọkọ là ṣe ń pè madam ń jọ sí. ọsọkò ìlú jù bẹ́ẹ̀. orúkọ ò ṣe dáa ni tó bá ti wá jẹ́ yẹn ni ẹ di àwọn ẹ́písòdù yìí mú èmi ò ṣe mọ́ nìyí ara ń ṣe practice wa tó bá yẹ ká ṣe fíìmù tó bá yẹ ká ṣe stage à ṣe ìdojúkọ pọ̀ ẹ̀gbin oríṣiríṣi irú ọmọ tí ò tàbí gbẹ̀yìn mi ó pè ẹ́ síṣẹ́ ká ṣiṣẹ́ tán àti sanwó á dẹ̀ sá lọ. níjọ́ kan ìjọ iléyá a wà ní Kòòdú èmi pẹ̀lú àwọn ará Ìbàdàn ẹ̀pẹ́ Muslim ló pọ̀ ní wọn. bàbá tá máa ń pè ní bàbá tí ò tó lé bàbá tó ní ẹlẹ́yìn jàkànjàkàn òun ti kú àti kẹta wọn wọ́n dẹ̀ gbọ́dọ̀ lọ pa iléyá níjọ́ yẹn òdì ẹni tó bá di láàárọ̀ mákẹ́tà ń kówó bọ̀ bàbá jókòó 10 11 12 wọ́n ti pẹ̀ràn iléyá tán kò dé níwájú Ọlọ́run àtèèyàn ẹ máa wá lọ Ìbàdàn yín èmi mo yọ owó lápò mi mo fún ẹgbàá ẹ fi wọ mọ́tò ẹ máa lọ ṣé mo pẹ́ gbìn ni irú àwọn bàbá yẹn oríṣiríṣi bẹ́ẹ̀ là ń rí pàtọkọ tèmi kó ẹ̀gbin yẹn pọ̀ o Ọlọ́run ó kọ̀ wọn Ọlọ́run ó padà gbé mi borí ni. màmá ó ní kọ̀kọ́ tí àwọn eléré orí ìtàgé tó yẹ pé wọ́n bá yín bẹ̀rẹ̀ nígbà tí ẹ bẹ̀rẹ̀ tí wọ́n máa ń sọ wọ́n ní gbogbo gbà torí pé àwọn gbé owó wọ industry tó wà lọ́wọ́ wọn wọ́n ní láàrin àwọn akẹgbẹ́ wọn wọ́n ní ìlara máa ń ṣẹlẹ̀ láàrin àwọn pé ìwọ tó kọ́ṣẹ́ tó bá wọn ṣe stage performance torí pé olówó ó wá fẹ́ máa pàṣẹ láwọn wọ́n ní kódà ọfà tí àwọn máa ń gbà tó máa tọfà fáwọn lójú oorun lójú ayé táwọn máa ń rí kò ń ṣe kékeré o màmá ṣé gbogbo irú àwọn nǹkan yìí ṣẹlẹ̀ láyé ìgbà yẹn náà àbí ṣe witness irú àwọn nǹkan bẹ́ẹ̀ rí. ó ṣẹlẹ̀ oníkàkúrún tiẹ̀ mọ́ra ni pé tó bá sọ fún lè á sọ fún ẹ pé tòun ju tiẹ̀ lọ bẹ́ẹ̀ni kí ló wá fẹ́ ṣe wọ́n ní wọ́n lówó wọ́n fi ran ara wọn lọ́wọ́ wọ́n ṣe owó òun ní tíátà ni
Sàbísì tàbá sọ pé ọ̀dà tí ń bá rí owó inú àkáǹtì mi ìní wá àwọn ọmọ kéèké ló jẹ́ ká máa ṣe à ń ṣe tẹ́lẹ̀ a bá ṣiṣẹ́ tán ẹgbà màmá à ń lọ nìyẹn ṣùgbọ́n ajókòó báyìí wọ́n máa sọ lójú wa pé mo dẹ̀ fi ti 200,000 sákàǹtẹ̀ o mo dẹ̀ ti fi 500 sákàǹtẹ̀ o òun láàrí yìí táwọn ò gba 100 òun ló má wà gan ṣéǹjì sí ẹ rówó lákàǹtì mi kí n tó lọ kò sówó lọ́wọ́ oní tíátà wọn ò lówó wọn máa èmi ìṣèjúra ẹ lọ ní o I want to belong àbí kílẹ̀ máa ń tẹ́lágbájá ṣe kì í ṣe ló pọ̀ ju o èmi ò lówó kan lọ́wọ́ wọn o pé tó bá ní adáwó wọn mélòó mi lórí lọ́rùn ni nígbà tó wá lóhun òun kò fowó oúnjẹ lẹ̀lẹ́ kó sówó kankan di tíátà ó dáa ó ṣe fíìmù sí ọ̀tà wọn bá ń kọ tó kó fún ẹ ó nífẹ̀ẹ́ náà àtúnfẹ́ sáré fi ṣe míì orúkọ ẹ máa parẹ́ kọ́mọ ní àti ẹ̀gbọ́ lágbájá mọ́ Ọlọ́run kó pèsè owó fún wa o. ẹ ṣeun gan màmá gẹ́gẹ́ bí ìbéèrè tí mo béèrè lọ́wọ́ yín ǹjẹ́ any form of spiritual attack lẹ́nu iṣẹ́ ìṣó ti wáyé rí. kí ni spiritual attack. mo ti sọ fún ẹ lẹ́ẹ̀kan pé kò sẹ́ni tí ò rí. ẹ rí. mi ì ní rí. à ń lọ níjọ́ kan màmá kọ́kọ́ pàdé wa ọ fi bẹ́ẹ̀ mọ èmi pẹ̀lú síìnì àjẹ́ ọ̀tọ̀ mọ àwọn òyìnbó yìí nǹkan kan wọ́n mọ̀ wọ́n àmọ́ ẹ̀kọ́ pàdé wa ni wọ́n máa ṣàjẹ́ ṣé èyí rí àjẹ́ tó rí ìhòòhò rí torí ẹ̀rọ ṣọdé bíi ẹlẹ́ẹ̀ ṣàjẹ́ èmi kọ́ ló ń bá wí àtijọ́ náà mo sọ fún ẹ mi ì ṣe àjẹ́ mọ́ torí àmọ́ bó ṣe ń ṣe lóòótọ́ ọwọ́ kò ń ṣe tiwa ní àti lọ rìkọ́ọ̀dù ńjọ́ kan ní ọ̀nà àrántí ibẹ̀ kọ̀ràn ọlọ́run kó fọ̀run kẹ́ àti òwúrúbútú la máa ń pè lédì náà èmi ò mọ̀ pọ́n ń wá wò bàbá yẹn kọ̀ dé ní ibi tẹ́wàá yẹn tẹ́ ṣe kíní yẹn ṣe àmọ́ pélé awo ni n ò ní wọ́n ti rí ilé mo ní èmi rí ilé ìsàlẹ̀ Èkó ni ìsàlẹ̀ Èkó lèmi ti rí ilé kódà ọ̀rẹ́ mi kan ló ń lo bẹ̀ tẹ́lẹ̀ pàtó fẹ́ kó lọ sílé ọkọ ẹ̀ ni mo gbà bẹ̀ ó wò mí báyìí ṣé tó ń bi ẹ́ nìyẹn mo ní kí náà bí mi wọ́n ní mo ti rí ilé àwọn tó wà níbẹ̀ tó ń jára wọn ló wá sọ pé màmá ìyẹn kọ́ náà ń béèrè kí náà ń béèrè irú awo wo níbo lẹ ti wá wo àwo Jésù lèmi nínú ìjọ kí anes ògbọ́n bá rẹ̀ rí wà láì wọ́n bá tí mo sọ yẹn inú bàbá yẹn dẹ̀ túká ó nítorí èmi gan ló fẹ́ wá bá ó mọ̀ pé èmi gan ni máa ṣáájú àwọn àjẹ́ èmi ni máa jó lórí wọn mọ́ àjẹ́ màmá tó bí màmá mi ìyá ológìrì náà pè lódò Ògbólú mo ṣe sọ àwọn ọmọ Odò Ògbólú ń gbọ́ ìyàwó Adéfópè torí Adéfópè ni bàbá tó bí màmá mi ó ti sọ ó nínú ilé òun ó jẹ́ ìyàwó nìyẹn o ó jẹ́ ọ̀rẹ́ nìyẹn o tó o bá lóṣù àbájẹ́ ó máa fi ṣeré ẹni wọn ò gbọ́dọ̀ gbálé àwọn wọn ń gbanú ẹbí wa kó má bínú àwọn tó ní wọn sọ fún bàbá ẹ̀ mo ní àwọn òun ń gbà ní ó dáa kó burú bí mo ṣe sòótọ́ yìí ó dáa ó dẹ̀ fún wa láyè àdèlòbẹ̀ shrine wọ́n sọ fún ọmọ yẹn pé ẹ gbádùn ẹ lè rárá ṣébi kan ẹ wá sí shrine kí ni foundation ọbẹ̀ tẹ́ mọ̀ agbórí wa wọbẹ̀ Ọlọ́run ló ń ṣọ́ wa o àtúnṣe tán láago 3 òun náà bá ní a máa lọ síbi tá à ń sùn màmá kò jìnnà ẹsẹ̀ la máa fi rìn kò tẹ̀ sí mọ́tò púpọ̀ báyìí ó mélòó ni ká wí Ọlọ́run ló ń ṣọ́ wa. ẹ ṣeun gan màmá nínú eré orí ìtàgé
ró gangan lọ fún yín tó dàbí pé ó fẹ́ nira díẹ̀ kẹ́ tó wà tẹ̀ jẹ́ṣẹ́ ṣe rántí. ó nira báwo. bẹ́ẹ̀ni bóyá wọ́n fún yín ní ró pé ró yìí òun ni kẹ́ perform. kò sí ró tí mo ṣe tó nira. oníkẹ́mi tó bẹ̀rẹ̀ máa pa àwọn ọlọ́run bàbá mi ó yẹ wá kọ́ mi fúnra mo kàn decide pé mi ṣàjẹmọ́. ẹ ṣeun gan màmá gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ tí ẹ ti bá wa sọ nínú àwọn olólùfẹ́ yín tí wọ́n bẹ nílé wọ́n fi àwọn àtẹ̀jíṣẹ́ kọ̀ọ̀kan wọ́n fi ránṣẹ́ sí wa pé ká béèrè lọ́wọ́ yín. ìbéèrè àkọ́kọ́ ń bẹ ni pé wọ́n ní lẹ́yìn ìgbà tí ọkọ yín tí wọ́n ṣaláìsí wọ́n ní àwọn ọmọ yín tí ẹ bí gangan ni pé ṣé iṣẹ́ eré orí ìtàgé yìí gangan lẹ fi tọ́ wọn àbí kẹ́ ẹ ní àwọn iṣẹ́ mìíràn ẹ darapọ̀ mọ́ iṣẹ́ orí ìtàgé tí ẹ ń ṣe tẹ́ fi lè ráyè tọ́ ọmọ márùn-ún jáde dé iléèwé gíga. iṣẹ́ yìí náà ni mo ń ṣe mi ní iṣẹ́ mi pàtàkì fi iṣẹ́ náà sílẹ̀ gratitude tó sọ fún wa òun la fi ra lẹ́bí òun la fi ra àdẹ mánéjì ra wa bá lọ location jọ̀ọ́ bá rí 10,000 mú bọ̀ èbí 10,000 ní òjòyàn lójúmọ́ yìí bẹ́ẹ̀ni nígbà ìtàpá mú 10,000 bọ̀ ara blọọkì ara sìmẹ́ǹtì bá ṣe ṣe náà nìyẹn ọlọ́run dẹ̀ bá wa ṣe. ẹ ṣeun gan-an. ìbéèrè kejì arákùnrin tẹ́ sọ pé wọ́n fẹ́ fẹ́ yín nígbà náà tí wọ́n wálé lẹ́yìn ìgbà tí ọkọ yín tó dolóògbé tó wálé tó bá àwọn ọmọ 11 lọ́dọ̀ yín tí wọ́n ń jẹun wọ́n ní ká béèrè lọ́wọ́ yín ní pé ẹni ọmọ 5 lẹ́bí báwo ni arákùnrin dẹ̀ ṣe bá ọmọ 11 lọ́dọ̀ yín ní pé ń bo lẹ ti rí àwọn ọmọ tó kù. àwọn ọmọ gúrùpù ni tó bá jẹ́ yẹn àwọn ọmọ gúrùpù tó ń gbé ọ̀dọ̀ ọkọ mi gan wọ́n fẹ́ẹ̀ tó 10 ìgbà tó kú ni gbogbo wọn lọ àwọn 4 yẹn wọ́n takú tó ń gbọ́dọ̀ mi àwọn ni mo kó mọ́ àwọn ọmọ mi mi ìdẹ̀ lè dà wọ́n nù mi lè dà wọ́n nù àwọn 4 àbí 6 pàápàá dọ́nà oúnjẹ kan náà lájọ ń jẹ. ẹ ṣeun gan màmá ìbéèrè kẹta ni pé ǹjẹ́ tí ẹ bá fi iṣẹ́ nọ́ọ̀sìn tí ẹ ń ṣe ẹ̀rọ gan tó bá yẹ pé ẹ filẹ̀ ǹjẹ́ ṣé ẹ lérò pé ẹ lè débi tẹ́ dé lọ́jọ́ títò ni. mi lè débẹ̀. ṣé àwọn nọ́ọ̀sì òun lógo ni. ṣé wọn lógo tó yẹn ni. ànọ́ọ̀sì lè lógo lọ́tà ayé ò lè mọ̀. ayé ò lè mọ̀. bẹ́ẹ̀ni tí nọ́ọ̀sì bá wọṣọ tó kọjá náà ni bóyá tó bá rí lọ hospital wọn lè kí kò lè lógo. ọmọ yìí ò mọ ògo tá à ń wí ni ògo tọ́lọ̀ fúnra rẹ̀ polówó ni o mi ò tẹ pósítà kò sí àǹbẹ̀rẹ̀ kò sí tíkẹ́ẹ̀tì kò sí ẹgbà èmi mò ń jẹ́ báyìí mi ò gbé sáìnbọ̀dì sára èmi ní ìyá rẹ̀ ń bo ohun ọlọ́ọ̀ fúnra ẹ̀ tó polówó ẹ̀ òun lògo tá à ń wí yìí káyé tó mọ̀ ẹ́ mi ò lè sọ ohun èmi Ìdòwú mi ní wòlíì mi ní pásọ̀ ìláàfà ìní babaláwo ìlú oníṣègùn lẹ́yìn Ọlọ́run tó bọ́lọ́run ṣe gbórúkọ yẹn jáde àtọwọ́ Ọlọ́run. ẹ ṣeun gan màmá ǹjẹ́ ṣé ẹgbẹ́ eva fìgbà kan regret ni pé kí ló dé tí mo ṣeré orí ìtàgé bóyá gbogbo ìgbà tí nǹkan tiẹ̀ le kókókókó nígbà yẹn ǹjẹ́ ṣé eva kan fìgbà kan regret ni pé kí ló dé tẹ múṣẹ́ yìí lókùnkúndùn láti máa ṣe. èèyàn máa ń regret kan regret lọ́wọ́ ara ẹ lọ́kàn ẹ̀ náà o lè filẹ̀ nígbà tó tí ì rí mi ọ̀rẹ́ ní dé lókòwò pure water ọ̀rẹ́ ní ní mineral ní kọ́mọ̀tà ṣáàtà iná ni òun ló máa múra mọ́ wàá kọ́ máa gbàdúrà ni Ọlọ́run ràn mí lọ́wọ́ gbórí tèmi náà sókè lọ àwọn tó ti ga yìí kémi náà lè ga ó tán tèmi mọ́ o mi ò mọ ẹlòmíì eré tán sá o èmi Ìdòwú lèmi sọ o lẹ́yìn Ọlọ́run. ẹ ṣeun gan mọ nínú industry màmá ǹjẹ́ ṣé discipline ṣì wà nínú industry láì ìgbà yẹn bó ṣe rí láì ìgbà yẹn àti ìsìn ṣé discipline yẹn ṣó ṣì wà bẹ́ẹ̀ àbí kò sí mọ́. ò bá má bi èmi ní ẹ bá bi àwọn ọ̀gá mi àwọn ọ̀gá yìí àwọn Jídé Kòsọ́kọ́ àwọn Bello
àwọn lọ̀gá wa discipline máa wà tó bá jọmọ group ẹ yes mi ò àwọn àsáwọ̀ yìí lèmi ò lè sọ because nígbà táwa wà ní National Theatre tí ọ̀gá kan bá rán ẹ lóúnjẹ tó bá ń gbé oúnjẹ yẹn bọ̀ ọ̀gá mi àpàdé ẹ wá bí mo lọ tí mo àmú lọ bá ọ̀gá alágbájá oúnjẹ ni á gbà lọ́wọ́ ẹ̀ á jẹ́ ìwọ ló máa wá owó tó máa lọ fi rà mí fọ́gá yẹn níjọ́ kan mi ń mu gàrí báyìí ní National Theatre pẹ̀lẹ́ pà ọ̀gá kan dẹ̀ gbà lọ́wọ́ mi ó dẹ̀ mú tó bá ṣe ní ọ̀fọ̀mọ̀ sí wọn gbẹ́ ilé tì ní òtẹ́ lè débẹ̀ ìwọ náà ò lè ṣe ìfẹ́ wà ń gbà yẹn o a dẹ̀ respect àwọn ọ̀gá wa gan wọn ọ̀rẹ́ mi fi ń sìn yín o kí n là á o wọ́n bá náà ń yájú o èmi ò tí rẹ̀ ń tó yájú tèmi rí o grandma wọ́n dẹ̀ ń pọ́n mi lé o ti lọ education rí bàbá ṣetán èmi àkọ́ni màámi ẹ gbà màámi ẹ fún mi lákàùntì mi ò ṣe nǹkan kan fún o mi ò bá gbẹ́rù o mi ò bá gbáṣọ dání o á kàn fún mi báwọn ọmọ ní tíátà wọ́n ṣe ń ṣe fẹ́mi ń gbọ́dọ̀ máa dárúkọ bẹ́ẹ̀ ni kí ló ń pè léyìí ọmọ ọlọ́gẹ̀dẹ̀ tó ń ṣe pàtí lẹ́nu ọjọ́ mẹ́ta ọmọ mi kan pàdé mi ń bẹ̀ bàbá àbèjì ni àbèjì báwo ni ẹkújọ́ mẹ́ta ṣe ọjọ́ ní òní tọ́wọ́ ẹ pẹ̀lú tó yọ bọ́ńdù mi ò sọ tẹlomi o gbogbo ní tíátà ń pọ́n èmi Ìdòwú lé yàrá ìbò wọ́n ń pọ́n mi lé màmá ẹgbà so irú ìwà wo ni wọ́n fẹ́ sọ pọ́n wù ọ̀wù àbúrúkú sẹ́mi nítorí ṣe sí ẹ má sọ àwọn tó tẹ̀ bíbèjì wọ́n rógo dáàdì mi ẹ̀ka ọ̀sà wọ́n arẹ́rìn wọ́n ní màmá ó mọ̀ pé méjì jù Ìdòwú lọ ẹ̀yin ni bàbá mi Lateef tó jọmọ mi bàbá mi ni àìpàdé lẹ́nujọ́ mẹ́ta jọ fẹ́mi lówó oúnjẹ ó jẹ́jẹ́ mi mo jókòó wọn ló bí Táyé Kọ́yìn Ìdòwú ó rẹ́rìn. màmá wọn tẹ̀ tún ní ẹ ti adopt wọn ní gbogbo ìgbà kan ní pé ẹ mú wọn gẹ́gẹ́ bí ọmọ tẹ adopt wọn gẹ́gẹ́ bí ọmọ. wọn adopt tani. Lateef Adédìméjì. ọ̀rọ̀ adopt kọ́ ọmọ tèmi ni ó ṣẹ̀ṣẹ̀ adopt ẹ̀ ni ọmọ mi gidi kódà níjọ́ tó ń ṣe birthday bó ṣe pè yẹ́ jáde lónìí èmi ló pè ó pè yẹ́ ó ní ìyá rẹ̀ mò ń bọ̀ tiẹ̀ lọ́tọ̀ bẹ́ẹ̀ ni ìyá iṣẹ́ àtàkùn pé àfi ti bá wa ó wá lọ bá wọn lórí stage àjọjọ́ èmi nìyẹ́ ọmọ tó da tọmọ ò bá da ò nílé proud pé wọ́n nìyẹ́ ọmọ tó da tó gbọ́ràn tó ń ṣe tó da torí ẹ̀ ń wú wàá claim ẹ tètè gbé báàgì yìí ó ti dé ó ń bọ̀ ó lè yọ̀gò ń sì yìí o ìwọ náà ti sọ pọ́ mọ́ ẹ̀ ó ṣe rí nìyẹn ní ìpàṣọ náà ni. àmì tí fẹ̀ka débẹ̀ torí ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀. màmá Lateef Adédìméjì ǹjẹ́ ṣé kó tó wọ industry lẹ́tì mú wọn ni àbí lẹ́yìn ìgbà tí ògo yẹn dé tí àwọn èèyàn mọ̀ wọn. ògo tí ẹ ti dé kankan kò sí nǹkankan tán lálẹ́ ẹ̀ tó bu ó fẹjọ́ sí mi jọ́nà tí n bá rojọ́ yẹn lójú ayé ẹni tí mò ń sọ àti mọ̀ pé òun ni mò ń sọ mo wá pè wọ́n ṣe abẹnú wọ́n lè padà dẹni tó máa bẹ̀ kó tó bá ṣiṣẹ́ lọ́la ṣó mọ̀ ni. nígbà tí Ọdúnládé kọ́kọ́ ṣiṣẹ́ tó bá mi ṣiṣẹ́ ta ló mọ̀ pé Ọdúnládé ló máa di báyìí ọmọ àlè tí bá ti wà ní ìwọ oníṣòkòtò lábú yìí Ọdúnládé náà kọ́ yìí tó tún ní skul tó ọmọ ń jáde lọ́dọ̀ ẹ̀ má fojú kéré èèyàn kankan tó ọmọ bá ti wá bẹ́ẹ̀ yẹn má lọ ẹ má le ó gbàgbé ọmọkùnrin tó kú yìí ó kú sí north alákọ̀ọ́gùdù pàtó wà ní kékeré ó fẹ́ ṣe exam ìwé 10 ó wá bá a ní mìíràn ó fẹ́ join tíátà wọ́n bá a lè mú ẹ má le ìgbà ó lè máa ṣe exam
bàbá yìí lè máa parí exam lọ ṣe exam ẹ̀. Tó bá ṣe tán kó wá ìjọba ìbáyìí lè máa ń wá sí mi rò kó wá bá mi pàtó dẹ̀ parí exam ó dẹ̀ wà màmá mo ti parí exam ó dẹ̀ fa báyìí dẹ̀ fà lé ọ̀gá kan lọ́wọ́ ẹ train ẹ mọ tó máa dà lọ́la alákọ̀ọ́gùdù lórúkọ ju ọ̀gá àjọ yẹn lọ ikú tó kàn dé ni ẹ pé àmọ́ ìgbà tó ní kálukú kọ àìmọye kí n máa sọ yé wọn ẹ má lè ìkànnì láti Amẹ́ríkà ń sìn wọn á filẹ̀ òun ò ní fẹ́ mọ́ ó ṣe lù wù nílù ti pọ̀ jù a máa disgrace ní location mu ní ẹ kó disgrace ẹ location ìwọ máa fi iṣẹ́ ẹ lẹ̀ ó ti dèèyàn láǹdí ẹ. Orò téèyàn bá ń ṣe àbó òòṣà tó bá ń ṣe tó bá ní kọ́mọ má rí orò náà ní lọ síwájú field ní ayé fẹ́ kóníkàlùkù kó fò bí tẹ́yẹ̀ wá bá dé ni bàbá bàlédé tó bá ṣe dáadáa ayé àmọ́ ẹ̀ sí dáadáa tó bá ṣe sí burúkú àmọ́ ẹ̀ sí burúkú torí wà yóò ṣe é bò mo ṣe ń sọ fún ọ pé ẹ ṣe rere ẹ máa ṣe rere kẹ lè ní àkọọ́lẹ̀ rere níkẹyìn ọjọ́ ṣe mọ̀ tí gbogbo ẹ̀ bá ṣe wá tí ẹ̀ bá ti dijú báyìí ó tọ́ ìwà ló kù tán wọn máa sọ bó dẹ̀ ṣe ń sọ làwọn màláìka ń kọ́lẹ̀. ẹ ṣeun gan mọ̀mọ́ àmọ́ báwo lẹ ṣe mọ̀ pé wọ́n tàgì yín wọ́n pè ẹ̀yin ní cheapest actress èèyàn tó cheap jù nínú industry báwo lẹ ṣe mọ̀. ṣé o ti dáyé ńgbà tó ń ka ìwé atọ́ka o ì dáyé bí dáàdi àbí mọ́mì tó bá délé pé ṣọ́ọ̀ka atọ́ka rí atọ́ka Yorùbá lẹ́yìn atọ́ka yẹn náà gbé mi báyìí fọ́tò mi gbàgẹ́rẹ́gbà mo tọ́jú ẹ̀ ní tó bá sílé tójó mo tọ́jú pépà yẹn màá fi hàn àwọn èèyàn màá fi ń sọ̀rọ̀ fáwọn oní tíátà kí ló ń bí ẹnu wọ́n bú ẹ láàrin tíátà ò ń lọ èmi tó wá gbé sáyé ńkọ́ the cheapest actress wọ́n kọ́ sísàlẹ̀ mo ṣìpù lóòótọ́ mi ò mọ bọ́n ṣe ń chájì eléyìí ọmọ mi ẹ̀ tó bá ṣe tán àtúnṣàdúrà ìtò ṣe yìí kò ní gbábẹ́ bẹ́ẹ̀ di o tó bá ti tà á tètè fowó ẹ̀ ṣe mí o ṣe cheapest ni wọ́n ń sìn wọn náà claim millions tó bá ti lè sọ mílíọ̀nù mi wá. ẹ ṣeun gan àmọ́ nínú kárí yín àti bí gbogbo nǹkan yín ṣe ń lọ létòlétò ìgbà wo gangan lẹ́yìn fúnra yín mọ̀ pé ìyà ti dópin pé ìyà ti dópin nínú ìgbésí ayé. kí ni ìwọ tó wá kí ló tún fẹ́ fọ́ lẹ̀ yìí. ẹ má bínú màmá. kí n tó mọ̀ pé ìyà dópin láyé mi mo ti pé 50 years. ẹ ti pé 50 years. bẹ́ẹ̀ ni àdágbé àdáfà ọmọ márùn wá lọ léèwé wá jẹ wọn àmú wá wọṣọ wọn bá mú aṣọ ládùúgbò wá gbà náà tán ní 2000 mi ní débẹ̀ oṣù mẹ́ta torí tí n bá yọ 2000 yẹn ó ní tó dín lára àwọn ọmọ mi a ní òsọ ọkọ kò sálè kò sẹ́bí ààrẹ bí ọkọ wọn béèrè wọn nísìn àárí àlàmú kékeré Fẹ́mi Phillips òun ló kọ sítórì yìí ọmọ wa náà kọ Ọlọ́run kó ràn yàn lọ́wọ́ mo ti pé 50 kí tó ríra mi nígbà yẹn àwọn ọmọ ti ń kí ọmọ ti lè fowó mi ra oúnjẹ kí n jẹun torí nígbà yẹn tó bá yẹn àlọ Mr Biggs àlọ Mr Small àlọ Mr Kini wọn bí mi rémi ìjẹbọn ọyà bá ṣe tán mo ń lọlé o màá ya yàlébùté èrò ara gàrí màá rẹ já màá ra lá tá a máa jẹ ṣùgbọ́n sì tó bá ná 50 Mr Biggs ń sìn à ná 100 Ọlọ́run ni kì í ṣe mi. ẹ ṣeun kó tó dín pé a sọ̀rọ̀ díẹ̀ nípa ọ̀rọ̀ Alhaji Wasiu Alabi Pasuma torí yẹn gangan la ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fẹ́ mọ̀ bí ẹ ṣe pàdé Alhaji Wasiu Alabi Pasuma màmá iṣẹ́ eré orí ìtàgé gangan
látìgbà tí ẹ ti ń ṣe ǹjẹ́ ṣe ìrántijọ́ tí inú yín dùn jù àti pé kí ló ṣẹlẹ̀ sí yín lọ́jọ́ náà lọ́hùn. ìjọ tínú mi dùn ìjọ tí Fẹ́mi dé tó wọṣọ tó dé tó ní ṣán mi ó tún jọyìn sójà ni ó wò jọyìn sójà. ṣé Fẹ́mi Adébáyọ̀ àbí Fẹ́mi ọmọ. Fẹ́mi Phillips Alamu tó ṣe fíìmù Alamu ṣèyàn. Fẹ́mi Adébáyọ̀ náà ọmọ mi ni wọ́n jọ lọ skul ni skul kan náà ti jọ jáde wọ́n dẹ̀ fẹ́ràn ara wọn tó fẹ́ gbọ́ nǹkan mi kan tí ń lè béèrè lọ́wọ́ Fẹ́mi tèmi mò ń béèrè lọ́wọ́ Fẹ́mi Adébáyọ̀ máa pè lọ́wọ́ kan ní àdẹ̀dà mi lóhùn ọmọ mi gidi òun náà dẹ̀ lè pè mí lọ́wọ́ kan iṣẹ́kíṣẹ́ ti bá ní máa pátì ó ń lọ ṣe tiẹ̀ àlọ́ ọmọ gidi ni Fẹ́mi Adébáyọ̀ tí Fẹ́mi dé tó ṣe báyìí ó tún jọ ìṣòjà ní Alamu ní màmí bó ṣe máa ń ṣe nìyẹn aṣọ kọ́pà làwọ̀ yìí ìyẹn kákí àǹkákí màmí ó ti parí yunifásitì ó fẹ́ rẹ́rìn ni o ó bú ẹkún tí ò sí bàbá tí ò sẹ́bí tí ò sára àti gbogbo ọtọ kù náà ó dúpẹ́ pé wọ́n ṣoríire. Màmá báwo ni ẹ ṣe pàdé Alhaji Wasiu Alabi Pasuma torí a rí pé nínú orin kan wọ́n ti bá yín kọrin bẹ̀ báwo lẹ ṣe pàdé wọn. mi ò pàdé ẹbí kankan màmá ẹ̀ mú dání báyìí wù ẹ̀wọ̀n kó ní tíátà nìyẹn lọ́dọ̀ bàbá Àgbákò ṣé ariwo òṣìtàn pa Àgbákò ló bí ta ni ọmọ tó ti ń fẹsẹ̀ rìn tó ti ń rìn dáadáa ó ti dàgbà kí ìyẹn tó mú wá di tíátà. kò ṣe pé bàbá Àgbákò ló bí. bàbá Àgbákò bá wò bàbá Àgbákò bá wò ó kàn ń tọ́jú bàbá yẹn tiẹ̀ ni ó kàn ń tọ́jú nígbà táwa yìí ṣe mítìn ní Mayflower ní Mushin a bá ti parí mítìn báyìí ilé màmá Pàṣọ wà lọ́ọ̀kan wa báyìí ibẹ̀ la máa yọ sí ta máa jẹ ta máa mú ara wa ni nà án ọ̀sáyè mọ́ ni wọ́n ṣe ráyè bá wa ṣe mọ́ tó àtìlẹ̀ láti mọ́ Pàṣọ màmí ìgbà tó ń gbé lẹ́rọ̀ sọ̀lọ̀ bẹ́ẹ̀ mú wa lọ màmí ọmọ tó dání tó bá sunkún débẹ̀ wà rẹ́rìn jáde níjọ́ kan lọ ni wọ́n gba físà wọ́n ṣe wọ́n mọ̀ wọ́n ṣe wọ́n ṣe wọ́n ní màmí ẹ lọ wá bí jókòó jàre wọ́n kàn máa gbé yín lẹ́mìí ìgbóná físà wo náà gbà tán gbà físà àbò ìlú wo Alhaji Pasuma ikú ò ní pẹ́ ò ní ṣàìsàn àìsàn ò ní ṣe ò ní gbójú lọ́wọ́ ẹ̀ ò ní gbọ́wọ́ lọ́wọ́ ò ní gbẹ̀sẹ̀ lọ́wọ́ ẹ̀ wọn ò ní gbóhùn ẹ tó fi ń kọrin ohun ẹ máa dùn lẹ́nu aráyé bí ṣe fẹ́ kó ní fún ẹ ló máa rí fún ọmọ tèmi náà ọmọ gidi ni tó ń dùn yàn nù àfi tó bá rí o ẹyọ kan yẹn ni afóònù mami ẹ bá dẹ̀ ti ríra àyàfi yẹn pamọ́lẹ̀ wọn pọ́wọ́ oúnjẹ mi ti fẹ́ gbà ó ti tó oṣù mẹ́fà ti gbà máa gbà pa ní màmí máa fún un ó dẹ̀ máa fún ẹ ẹ̀wọ̀n ọ̀wọ́n mọ́ nìyẹn. ẹ ṣe nǹkan endorsement deal bàbá pàdé lórí ayélujára tẹ́lẹ̀ pé ẹ̀yin àti Airtel ẹjọ́ wà tẹ́ bá wọn ṣe àti bá nínú àwọn tó jẹ́ bí àwọn eléré orí ìtàgé tí wọ́n máa sọ pé àwọn iléeṣẹ́ yẹn kọ̀ pa wọn ni àwọn kọ̀ bá wọn ṣe advert ni màmá ṣé ẹ̀yin gangan ṣé ẹ bá wọn ṣe ẹjọ́ ẹ bá wọn tọwọ́ bọ̀wé tó sọ pé òkè àwọn fẹ́ fi ń ṣe ambassador Airtel àbí wọ́n kọ̀ pé tẹ́ kò ṣe advert lásán fún wọn. ó ti o èmi àti ọmọ mi Lateef ẹ̀gbọ́ngbà ẹ̀ Ṣẹ́gun máa ń pè ambassador la jẹ́ adé ìwà ń bẹ̀ dọ́là kọ́lọ̀ ń jẹ́ àmọ́ ṣe kó máa fún wa ṣe kọ́mpìnì náà ò ní dàrú àìwà bẹ̀. ẹ ṣeun gan màmá láti parí gbogbo ohun tí a ti ń sọ ká mú wá sí ìdánidúró màmá a rí pé ẹni foundation tẹ fẹ́ ràn àwọn èèyàn lọ́wọ́ ó ti tó bí ọdún mélòó tí foundation ti bẹ̀rẹ̀. foundation ti wà láti bí ọdún 5 jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n nínú ilé mi èmi ti ń ṣe láti bí 18 years tí mi ti ẹ̀ gbé jáde báyìí
gbogbo tọ́lọ́run ràn mí lọ́wọ́ ni mo fi ń ṣe é. Màá ṣe oúnjẹ fáwọn èèyàn, á pe àwọn opó, á ṣe gbogbo àgbà pàápàá ìgbà tó bá ń ṣe birthday. Èèyàn kan ló wá débi ló ní màmá ẹ lè má dá nìkan ṣe jẹ́ kí ìjọba mọ̀. Ẹ̀jẹ̀ ti ṣe àti gbé lọ́dọ̀ ìjọba ìgbọ́n kankan. Ṣùgbọ́n wọ́n máa ń sọ fáwọn èèyàn ẹ ràn wá lọ́wọ́ o. Foundation yóò ṣe é dá ṣe o. Ìtẹ́ à ń ṣe ayé ìtawà yìí. Ọ̀nà tẹ́yìn náà bá mọ̀ ẹ fi ràn wá lọ́wọ́. Ẹ ṣé. Màmá, ẹni ẹ ti gbé lọ sọ́dọ̀ àwọn ìjọba, ẹ̀ tí ì dá sí. Ìwé yìí ò tí ì jáde. Màmá, inú ọ́fíìsì yín la wà. A rí píkṣọ̀ ẹ̀yin àti àwọn àgbààgbà kí n má dárúkọ. Màmá, kí ló dé tí àwọn àgbààgbà yìí ṣé ẹ lọ sọ fún wọn ní pé ẹ ń ṣèkọ́bá àbí àwọn àgbààgbà yóò mọ̀ sí àwọn ìjọba làwọn ẹni. Mi ò lọ o. Ẹ lọ bá wọn. Mi ò lọ. Bóyá bó ṣe sọ yìí. Mo wá lè lọ bá. Èmi mọ̀ pé yẹn ká tó sọ fún àgbà tó ń sin níjọba mọ́. Àmọ́ wọ́n sì lórí ọ̀fẹ́ yẹn. Bẹ́ẹ̀ni. Mi ìfẹ́ dárúkọ wọn ni o kó má dàbí pé. Ṣùgbọ́n Sanwó-Olú Sanwó ìyá Rainbow. Ọ̀sánwó ìyá Rainbow. Hamzat ọmọ mi gidi ni. Ọbáfẹ́mi Hamzat. Bẹ́ẹ̀ni. Ọmọ mi gidi. Yáyì ọmọ mi gidi. Mi ò tẹ̀ wá sọ nípa foundation o. Bí téèyàn sí Ọlọ́run wà o. Àmọ́ bó ṣe sọ yìí, màá sọ fún wọn. Ẹ dárúkọ àwọn méjì torí kò ní dáa kí n má béèrè àwọn kankan nípa wọn. A ti rí ní Èkó gẹ́gẹ́ bí nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí ni pé APC wọ́n ti fa Ọbáfẹ́mi Hamzat sílẹ̀. Òun ló fẹ́ lò ní Lagos State gẹ́gẹ́ bí nǹkan tí à ń gbọ́. Ẹ̀dẹ̀ ní ọmọ yín dáadáa ni. Màmá, ṣé ẹ̀yin lè fọwọ́ tọ́ka ní pé Ọbáfẹ́mi Hamzat ní Lagos State tó bá wọlé ó máa ṣe dáadáa fárá Èkó? Àló ti ń ṣe dáadáa kó tó wọlé ṣó gbọ́n táwí. Àgbáwọ̀dù lọ fún yàn. Àwọn onítíátà pọ̀ nípa ilé. Iṣẹ́ pọ̀ wájú ẹ̀ kíní kan àlè ráyè wọlé. Ẹ̀kan ní kámẹ́rà. Bẹ́ẹ̀ni. Tó rí mi báyìí. Kàn jáde wá ní. Mami ṣé kò sí? Kò sí nǹkan mọ́ wá rí ẹni. Ó rà mọ́ lọ Dubai mo fẹ́ ṣe birthday. Ó kọ̀ látọ́ kó mi làwá débẹ̀. Wọ́n tẹ́ pé mo sọ fóun tẹ́lẹ̀. Àwọn àti fi déètì yẹn sí ìgbà yẹn. Mami ṣé kò sí? Wọ́n ní àwọ́ọ̀dù yìí la fẹ́ fún ẹ. Àwọn onítíátà ó ò dẹ̀ gbà lọ́wọ́ wa láti bí ọdún méjì. Ó ní àmọ́ ní wọ́n ń wá kò sáàyè ni. Iṣẹ́ pọ̀ ni. Àdẹ̀gbé fúnjọ́ yẹn. Dẹ̀ fún wa lówó tó dáa. Àwọn onítíátà ní so màmá ẹ mọ̀ wọ́n ní mo mọ̀ ó lọ́mọ mi ni. Ṣé iye ọmọ tí bá bí ni kí n máa kà fún yín? Ọ̀pọ̀ bẹ́ẹ̀. Màmá, fún foundation yìí kí ni àwọn nǹkan tẹ nílò tẹ wò pé oúnjẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí ẹ̀ ń ràn lọ́wọ́ tó ń jẹ wọ́n níyà tẹ mọ̀ pé nílò tẹ fẹ́ kí àwọn èèyàn kan fi ràn yín lọ́wọ́ nínú foundation yìí? Foundation yìí a ní ìdí oúnjẹ. Ọmọ mi kan wà Ìbàdàn orí wheelchair ló wà. Tó bá máa péjọ mẹ́ta sí ẹ̀ ló màmá ẹ káàárọ̀ mà kò sí kankan lọ́wọ́ mi o. Ìgbà kan tí Ìbàdàn wà pé ká sáré lọ sáré bọ̀ máa di oúnjẹ ń bí ni ó bá mi gbé lọ fún. Ọ̀ tá bá fẹ́ lọ sọ́nà bí ọ̀nà Ifẹ̀ àti ní kó wá pàdé wa ní Ìwó road àgbé oúnjẹ fún. Ṣùgbọ́n sì oúnjẹ ò ṣeé ṣe mọ́ owó ni máa ń fún wọn. Wọ́n pọ̀ o. Kí máa kà wọ́n tẹ́mi fún lówó lóṣooṣù. Bẹ́ẹ̀ni tó ń gbowó lóṣooṣù. Láì dẹ̀ ṣiṣẹ́ fún yín. Bẹ́ẹ̀ni wọ́n ní àìlera kọ̀ọ̀kan. Ọlọ́run ló ń fún wọn o èmi kọ́ o. Tó rán fẹ́mi náà ní. Àwọn èèyàn fẹ́mi náà màmá ẹgbà. Inú ẹ̀ lèmi náà dé fún ọ. Ṣé ò ní sọ̀dá mẹ́wàá? Ẹ ṣeun kan màmá. Gẹ́gẹ́ bí àwọn ọmọ yín tẹ sọ pé ó wà níta tí wọ́n ní àìlera tẹ́ ẹ̀ ń fowó ránṣẹ́ yìí. Màmá, ǹjẹ́ tí ẹ bá lórí ọ̀fẹ́ bóyá tí wọ́n fi ilẹ̀ àbí kẹ̀tọ́ bá yín kọ́
tí wọ́n bá fi ilẹ̀ àbí ilé tí wọ́n fi ta yín lọ́rẹ tí wọ́n ti kọ́ tọ́wọ́ wò pé gbogbo àwọn ọmọ tẹ níta tí wọ́n ní àìlera yẹn kọ́kọ́ wọn wá síbẹ̀ kọ́ gba àwọn tó máa tọ́jú wọn níbẹ̀ tẹ́yìn gan máa ní oore ọ̀fẹ́ láti máa rí wọn ǹjẹ́ ṣé irú nǹkan bẹ́ẹ̀ inú mi á dùn gan. tẹ bá rí nǹkan bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni inú mi á dùn gan. màmá ǹjẹ́ ṣe wá nígbàgbọ́ pé nǹkan yẹn lè ṣe ṣe. ó ṣe é ṣe kò sí tọ́lọ́run ò lè ṣe. ẹ nígbàgbọ́. bẹ́ẹ̀ni kò sí tọ́lọ́run ò lè ṣe. kán jẹ kán mu ká dẹ̀ máa gbàdúrà fún wọn kán náà máa gbàdúrà fúnra wọn aláìlera á sàn aláìlera á sàn. ìtọ́ bá rí pé ó ní ìdí hospital á lọ àdúrà ní kọ́kọ́ tó bá ní ìtọ́jú hospital á lọ á ṣe. ẹ ṣeun fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó wà káàkiri gbogbo àgbáláyé tí wọ́n nílè lórí ọ̀fẹ́ láti lè wá sí ọ́fíìsì yín ibẹ̀ láti wá béèrè àwọn nǹkan kan màmá àwọn mi kẹ́ bá mi pé àwọn account number foundation yín yẹn tó yẹ pé nǹkan tó ní kálukú bá ní láti lè fi ran foundation náà lọ́wọ́ ǹjẹ́ ṣé account number wà fún tẹ́lẹ̀ bá wa pé. ó wà fún foundation yẹn. bẹ́ẹ̀ni. èmi náà dẹ̀ wà. ẹ lè pè kankan náà. 00 52 56 37 47 00 52 56 37 47 GTB ẹ̀rọ orúkọ ń bẹ Aileru Ìdòwú Kejì Aileru Ìdòwú Kejì kì í ṣe Ìdòwú Phillips ní kẹ́ máa wá o Aileru Ìdòwú Kejì GTB. ẹ ṣeun